Ọlọ́run bá kó bá mi fi orí di lára àwọn senior wa kan tí ó ti di olóògbé, wọ́n pè ní Lukman Wapa. Àwọn mọ̀ pé Masud Àwórì yẹn dáadáa. Ọjọ́ kan ọ̀gá mi wá fẹ́ direct fíìmù kan nípa ajá. Wọ́n wá lọ mú mi wá wípé Dindi ọmọ yìí máa ń s'Àwórì. Dindi ní àwọn òǹgbọ́ tó sọ Àwórì bọ́n lọ wọ́ mi wá nìyẹn pé àfi kí wọ́n sọ èdè Àwórì yẹn ní ojú ọ̀gá mi. Mo ní tèmi ti ta, ayé mi ti bàjẹ́, tèmi ti tán lè ní yìí báyìí o. Àwọn tajọ wà lórí set lọ́jọ́ yẹn, Alhaji Taiwo Ògbògbò Hasan wọ́n wà lórí set lọ́jọ́ yẹn, àyàṣẹ́ yẹn ní hotel. So àwọn pé kí ni nǹkan tí mo lè ṣe, mo kàn lọ sísàlẹ̀ ni, mi ò dẹ̀ mutí rí. Mo ṣáà sáré, wọ́n ṣáà ní tí ọmọ ajá ti mutí èèyàn ń lò pé lójú, mo kàn lọ mú gbogbooro, mo ṣáà mú gbogbooro yẹn mọ́ra wọn, mi kọ́kọ́ gorí stage yẹn báyìí, kọ́gà tó fún mi láti mo kàn lọ wojú ọ̀gá ń gbé, ọ̀gá mi mo ti mú gbogbooro yẹn báyìí, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bí. Ọ̀gá mi ṣáà bù sẹ́yìn pé kí ló ń ṣe ọmọ yìí. So wọ́n ṣáà sọ situation, wọ́n fún mi ní lines. So bí dókítà yẹn ṣe wá pùn pé mo wá wo àbúrò mi ní hospital, mo jókòó ti àbúrò mi ọ̀dọ́ bá fíìmù yẹn náà mi ò rántí táìtù múfì yẹn mọ́, aṣọ tí mo wọ̀ bẹ́ẹ̀ tó jara mi lórí. Bí dókítà ṣe wá ń ṣe àyẹ̀wò àwọn aláìsàn lórí bẹ́ẹ̀dì yẹn, mo yẹ pé dókítà ní excuse me sir, ṣe rí ògbólé mẹ́gbẹ́ mi wò lébi fún àìfọ́ rẹ̀, ṣe rí bó ṣe ń gàsì ni tó ń gàsì ni tó ń gàsì ni tó ń gàsì ni báyìí gbogbo àwọn èèyàn gbẹ̀rín ní kàkàkàkàkà tó gbọ́gá mi ṣe ń nawọ́, gbọ́gá mi ṣe máa ṣẹnu, gbọ́gá mi ṣe máa ṣorí, gbogbo ẹ̀ ni mo ṣe lọ́jọ́ yẹn. Ọ̀gá mi wọ́n wò gbà irú ọmọ wo lélẹ̀. Ọ̀gá mi wá ní kọ́ cut, inú ọ̀gá mi dùn, ọ̀gá mi wá pè mí wá ní kí n má lo, wọ́n ṣàwọn àṣẹ láti kọ́ mi ní èdè Àwórì yẹn lọ́jọ́ yẹn, nígbè kí n má sọ pé ó ń gàsì ni, nígbè kí wọ́n sọ pé ògbólé dókítà ṣe rí okú lè mí ṣe ògbólé ọkọ̀ ṣòdè mi fún àmẹ́kà mẹ́gbé wá báyìí ti eré ti wẹ̀ yìí, wúwú lè mí hu, wúwú lè mí hu, lè mí bà mí lẹ́rù púpọ̀ jù, mo jẹ́ kí mi fún àmẹ́kà mẹ́kẹ́ sí yín là bí mo ṣe interpret ẹ̀ láti gbà yẹn ni. Adébá ṣe ń dé sórí ètò wa ètò yín jẹ́ ká mọ̀ ẹ́. Ẹ kú olé báyìí là kára lé ẹ káàbọ̀ là kérò ọ̀nà. Bàbá rí ni tó tọ́jọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ mẹ́ta là á sọ. Àwa náà rèé o, àwa kọ́ Ọlọ́run ọba Elédùmarè ni. Òun ní bá wa tukọ̀ ètò ọ̀hún tí ń fi ṣe é ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Àtúntìdé lè ní bí ìṣe wa. Èmi nìkan kọ́ mo wà nílé agodo, mo lálejò pàtàkì sílé lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Gbajúgbajà òṣèré ni wọ́n, òṣèré orí ìtàgé àti sinimá ni wọ́n. Ó dá mi lójú pé bẹ́ẹ̀ bá rí ẹni tẹ́ ẹ dá mọ̀ ni. Ṣùgbọ́n ẹnu mi kọ́ ńlẹ́ ti gbórúkọ wọn, ẹ̀já béèrè lọ́wọ́ wọn. Àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò wa tòní. Ẹ kúlé o. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé kán mọ̀ yín. Orúkọ tèmi ni Ayọ̀bámi Fásànyà tí gbogbo ẹ̀ lólùfẹ́ mi mọ̀ sí Kẹran Má Jẹ̀lé. Kẹran Má Jẹ̀lé. Bẹ́ẹ̀ bá wá jẹlé kí ni ó ṣẹlẹ̀ o? Àwa la máa ṣẹlẹ̀ nìyẹn. Bàbá mi Kẹran Má Jẹ̀lé, ẹ dákun orúkọ Kẹran Má Jẹ̀lé gangan mo fẹ́ sáré tẹ bá mi yànnà ní bó lórúkọ yìí ṣe wáyé àti pé kí ni túmọ̀ ẹ̀. Ọ̀nà tí mo lè ní orúkọ ìgbà fi wáyé ni pé a lọ shoot movie kan ní abúlé kan ní Ìjòkò. So gbogbo time bàtà ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí mi ò tí lórúkọ kan táyé fi ń pè mí. So tí yóò bá dẹ̀ tí lórúkọ táyé máa fi pè yàn àti lè dáyàn mọ̀ àti láti máa forúkọ pè yàn gbòòrò ó máa ń lè díẹ̀ kó máa ní ẹni náà ń ṣe fíìmù náà ni. Bàtà wà ní abúlé yẹn lọ́jọ́ mi wàá mọ ẹ̀ṣẹ̀ tí ọmọ kékeré yẹn ṣe bàbá yẹn ṣe ní olóṣì idiot Kẹran Má Jẹ̀lé. Orúkọ yẹn wá sound funny létí mi, máìdí mi wá tọ̀ mí wá pé ó ṣe máa jẹ́ orúkọ yìí. Àti ìgbà mo wá decide láti máa jẹ́ orúkọ yẹn. Mọ́kẹ́ tó wá rí pé mo bẹ̀rẹ̀ sí máa jẹ́ orúkọ yẹn, mo wá lọ ṣe ìwádìí orúkọ yẹn. Wọ́n jẹ́ kó yé mi pé Àgànràndì
tí àwọn bàbá wa máa ń gbé dí ẹnu ọ̀nà láyé ìjọ́un kẹran má jẹlé òun ló ń pè ní kẹran má jẹlé. ìbẹ̀lẹ̀ tí wá lẹ́ti gbé orúkọ yìí wọ̀ bẹ́ẹ̀ ni màmá. lẹ́ti wá di Mr. ọ̀gbẹ́ni kẹran má jẹlé ọ̀gágun kẹran má jẹlé ọ̀gágun kẹran má jẹlé àgbáfún ìfòfò kẹran má jẹlé. kẹran má jẹlé ẹ káàbọ̀ bàbá wa. ẹ ṣé bàbá ẹ ṣé alẹ́mọ ọjọ́ orí yín ní àsìkò tá a wà yìí. aláwọ̀kọ́ tí èèyàn bá ti débi tí èèyàn ń lọ àwọn kankan wà tí èèyàn máa fi ń pamọ́ kò dẹ̀ nídìí tí èèyàn ṣe fi kò dẹ̀ sí ìdí kan ṣo tí èèyàn ti fi ń pamọ́ ni pé torí àwọn ẹlẹ́nu kàríkàsọ torí àwọn ẹlẹ́nu màgbọ́ tó yẹ pé wọ́n máa ń ṣi èèyàn gbọ́. ìdí tí mi ò ṣe ní láǹfààní láti sọ iye ọjọ́ orí mi òun ni pé ṣe mọ̀ wípé tí èèyàn bá tó èjì kan tó bá expect pé kọ́lọ́run ti dá òun lóhùn láwọn àyè kan tọ́lọ́run ò bá ti dá lóhùn táwọn tó dẹ̀ tó lọ́jọ́ orí yẹn tí wọ́n ti ń gbé nǹkan tó ń fa lára ẹ̀ gbígbé ṣe ẹ̀rọ tó bá hàn kan ní pẹ̀lú ọjọ́ orí ẹ̀ náà so nǹkan yẹn máa ń ó common láàrin àwọn entertainment débi pé ó máa ń fẹ́ fa ẹnu àbùkù àbí ẹnu ẹ̀tẹ́ bá wa so àdúrà tèmi náà ń bẹ lọ́run ni pé nǹkan tèmi náà ń bẹ lọ́run kọ́lọ́run ṣe fún mi kọ́lọ́run ṣe fún mi ní kò pẹ́ kò pẹ́ tọ́lọ́run bá jẹ́ kí nǹkan náà tẹ̀ mí lọ́wọ́ tán kò sí nǹkan tó special pé kí n má jẹ́ káwọn èèyàn ọmọ èjì mi kò tí máa sọ pé pẹ́pẹ́ sí o iye ọmọ ọdún báyìí ní mi kí lẹ fi dà kí lẹ fi dà so ìdí nìyẹn tí mi ṣe jẹ́ kí anybody mọ ọjọ́ orí mi for now. mo gbádùn yín bí èbó ṣe ń gbádùn sìgá ẹ tó bá rí bẹ́ẹ̀ bàbá ní ìpínlẹ̀ wo gangan ni ẹ ti wá nílẹ̀ Odùduwà wa yìí. ọmọ Abẹ́òkúta ni mí. Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. Abẹ́òkúta ni yín. bẹ́ẹ̀ni. bó o lẹ ṣe wá tàtàrí àtàrè délùú àwọn Àwórì torí a rí pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn eré orí ìtàgé eré oníṣe tẹ̀ ń ṣe èdè àwọn Àwórì lẹ sábà máa fi ń báwọn èèyàn sọ̀rọ̀ bó o lẹ ṣe rìn bó o lápá sí jábọ́ tẹ̀sẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn. alákọ̀ọ́kọ́ ìyá mi ọmọ Àwórì ni ẹlẹ́ẹ̀kejì ọ̀gá mi tí Ọlọ́run ti wá kádàrá kí n gba ọ̀dọ̀ wọn kọjá tí mo fi lọ kọ́ṣẹ́ tíátà because iṣẹ́ tíátà tá à ń sọ̀rọ̀ nípa yẹn èèyàn máa ń débì kan tí ibi téèyàn wà yẹn tí ò ní tẹ́yàn lọ́rùn tí wọ́n máa pa níbo ló wá kù tó kù tí mo ti fẹ́ sáré sí torí kàrí èèyàn ẹnìkan ni mo ti kọ́kọ́ gba ọ̀dọ̀ ẹ̀ kọjá tí mo ti kọ́kọ́ kọ́ iṣẹ́ orí ìtàgé òun ni wọ́n pè ní Lateef Adékọjọ Pure Water so ó ní iye ọdún tí mo fi wà lọ́dọ̀ wọn but màá tún máa rí pé pẹ̀lú nǹkan tí ìfẹ́ tí mo ní síṣẹ́ yìí mo pé tí máa ní kí n continue láti máa kọ́ṣẹ́ yẹn lọ ní ọ̀dọ̀ ọ̀gá yẹn mi ò ní lè tè achieve aim mi so ìdí nìyẹn ló mú mi tẹ̀síwájú tí mo fi dé ọ̀dọ̀ Mr. Adé Àdèlé tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Láwórì tí wọ́n jẹ́ CEO Dende World the Great but bàbá yìí tí wọ́n jẹ́ ọ̀gá mi tó yẹ pé ọ̀dọ̀ wọn mo ti kọ́ṣẹ́ kémi náà tó di ọ̀gá ara mi gbogbo ìgbàkígbà tí n bá ti ń wo eré sinimá ní ayé ìgbà yẹn tó bá ti di ibi tí ó bá ti kọ sí ní bàbá yẹn báyìí mo máa ń concentrate ni mo máa ń concentrate bí ẹni tó ń ṣe senior WAEC ni so látara pé mo máa ń concentrate yẹn ó jẹ́ kí n máa rí gbogbo wọ́n ṣe máa ń gbápá ó jẹ́ kí n mọ gbogbo bí wọ́n ṣe ń gbẹ́sẹ̀ látara bẹ̀ ni mo ti ń kọ́ àwọn èdè yẹn látara bí mo ṣe ń wò wọ́n nínú sinimá gangan ni o kì í ṣe pé wọ́n pè mí jókòó wọ́n kọ́ mi o látara bí mo máa ń wò wọ́n nínú sinimá yẹn ibẹ̀ ni mo ti kọ́ èdè yẹn so bí mo ṣe wá ń báṣẹ́ yẹn lọ tí mò ń báṣẹ́ yẹn lọ ẹ mọ̀ pé nígbà yẹn èèyàn fí ẹ̀ máa ń wà láàrin ọ̀gá sọmọṣẹ́ so ìgbà tí mo wá decide torí gbogbo ìgbà tó máa act nígbà yẹn normal role tí mo yín sọ̀rọ̀ yẹn náà ni mo ṣe máa ń ṣe but nígbà yẹn táwa tí wàá fẹ́ lọ ṣe stage play ní MC nínú wa èmi ni mo máa ń ṣe MC kó tó di pé a bẹ̀rẹ̀ stage play yẹn so máa wọ̀ pé MC tí mo fẹ́ máa ṣe kí nìkan tí èmi náà lè máa ṣe tó máa funny torí ìgbà yẹn fine pé yóò bá dẹ̀ fine kò lè ṣe love road nínú fíìmù akúrú àga láṣọ so máa wọ̀ pé jẹ́ kíkún máa sọ èdè ọ̀gá mi so tí máa ń sọ mo ti wá bẹ̀rẹ̀ láti ibi MC mo ṣáà sọ kàtà ní nǹkan tí wọ́n bá ti ń sọ tó bá ti ń sọ lọ tẹ̀lé gẹ́gẹ́lẹ̀ tó bá yá nǹkan máa develop nínú díẹ̀ gẹ́mú ẹlẹ́dẹ̀ ẹ̀wọ̀ gbà. bẹ́ẹ̀ni tí má ti wá lọ ṣe stage play yẹn tí mo lọ ṣe MC àwọn èèyàn máa ń pe ọ̀gá mi pé àwọn orí ọmọ kan
ọmọ yẹn good bẹ́ẹ̀ ṣe máa ń ṣe inú fíìmù bẹ́ẹ̀ lọmọ yẹn ṣe ń ṣe o èdè Àwórì lọmọ yẹn ń sọ gbogbo ìgbà tí mò ń sọ ẹ̀ ọ̀gá mi ò tí mọ̀ pé mi ni. Kí Ọlọ́run ọba kó bá mi fi orí jì lára àwọn senior wa kan tí ó ti di olóògbé wọ́n pè ní Lukman Wapa. Àwọn mọ̀ pé Mashood Àwórì yẹn dáadáa. Ọjọ́ kan ọ̀gá mi wá fẹ́ direct fíìmù kan ní Ìpàjà wọ́n wá lọ mú mi wá wípé Dindi ọmọ yìí máa ń s'Àwórì. Dindi ní àwọn òǹgbọ́ tó sọ Àwórì bọ́n yẹn lọ wọ́ mi wá nìyẹn pé àfi kí wọ́n sọ èdè Àwórì yẹn ní ojú ọ̀gá mi mo ní tèmi ti ta ayé mi ti bàjẹ́ tèmi ti tán lè ní yìí báyìí o. Àwọn tajọ́ wà lórí set lọ́jọ́ yẹn Alhaji Taiwo Ògògó Hasan wọ́n wà lórí set lọ́jọ́ yẹn àyàṣẹ́ yẹn ní hotel. So àwọn pé kí ni nǹkan tí mo lè ṣe mo kàn lọ sísàlẹ̀ ni mi ò dẹ̀ mutí rí mo ṣáà sáyé wọ́n ṣáà ní tí wọ́n bá ṣáà ti mutí èèyàn ń lò pé lójú mo kàn lọ mú gbogbooro mo ṣáà mú gbogbooro yẹn mọ́ra wọn mi kọ́kọ́ gorí stage yẹn báyìí kọ́gà tó fún mi láti mo kàn lọ wojú ọ̀gá ń gbé ọ̀gá mi mo ti mú gbogbooro yẹn báyìí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bí ọ̀gá mi ṣáà bù sẹ́yìn pé kí ló ń ṣe ọmọ yìí. So wọ́n ṣáà sọ situation wọ́n fún mi ní lines. So bí dókítà yẹn ṣe wá pùn pé mo wá wo àbúrò mi ní hospital mo jókòó ti àbúrò mi ọ̀tẹ́ bá fíìmù yẹn náà mi ò rántí táìtù múfì yẹn mọ́ aṣọ tí mo wọ̀ bẹ́ẹ̀ tó jára mi lórí. Bí dókítà ṣe wá ń ṣe àyẹ̀wò àwọn aláìsàn lórí bẹ́ẹ̀dì yẹn mo yẹ pé dókítà ni excuse me sir ṣe rí ògbólé mẹ́gbẹ́ mi wò lébi fún àìfọ́ rẹ̀ ṣe rí bó ṣe ń gàsì ni tó ń gàsì ni tó ń gàsì ni tó ń gàsì ni báyìí gbogbo àwọn èèyàn gbẹ̀rín ní kàkàkàkàkà tó gbọ́gá mi ṣe ń nawọ́ gbọ́gá mi ṣe máa ṣẹnu gbọ́gá mi ṣe máa ṣorí gbogbo ẹ̀ ni mo ṣe lọ́jọ́ yẹn ọ̀gá mi wọ́n wò ń gbà irú ọmọ wo lélẹ̀ ọ̀gá mi wá ní kọ́ court inú ọ̀gá mi dùn ọ̀gá mi wá pè mí wá ní kí n má lo wọ́n ṣàwọn àṣẹ láti kọ́ mi ní èdè Àwórì yẹn lọ́jọ́ yẹn nígbè kí n má sọ pé ó ń gàsì ni nígbè kí wọ́n sọ pé ògbóni dókítà ṣe rí okú lè mí ṣe ògbólé ọkọ̀ ṣòdè mi fún amẹ́kẹ́ mẹ́gbẹ́ wá báyìí ti eré ti wẹ̀ yìí wúwú lì mí hu lèmi bà mí lẹ́rù pípọ̀ jù mo jẹ́ kí mi fún amẹ́kẹ́ mẹ́kẹ́ sí yín là bí mo ṣe interpret ẹ̀ láti gbà yẹn ni láti gbà yẹn kò dẹ̀ sígbàkígbà tó bá pàdé mi tó bá pàdé location àbí tá pàdé rehearsal tó máa ń encourage mi gbé kí n má relent o kí n keep so bí mo ṣe yan ìdí. so ká sọ pé ju gbogbo ẹ̀ lọ àti ọ̀dọ̀ ọ̀gá wa ẹ̀gbọ́n wa bàbá wa Láwórì gangan ni ẹ ti generate èdè wa. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àgbà ò ní tán lórílẹ̀. Àmín. Bàbá wa ṣé ó ṣeé ṣe kí àwọn ará ilé ká mọ àwọn ilé ẹ̀kọ́ tẹ́ là kọjá? Alákọ̀ọ́kọ́ mo lọ sí Bose International School ní Mọ̀sán. Ní Ìpàjà ń gbé? Bẹ́ẹ̀ni ká tó dé Alágùntàn bus stop etí títí báyìí ní school yẹn wà Bose International School. Mo ti wá lọ ka secondary school mi ní Abẹ́sán Senior School. So Abẹ́sán Senior School ni mo ti jáde secondary school. Káàbọ̀. Àlejò wa ṣé ẹ lè sọ fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé ní ṣókí? Alákọ̀ọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé orin ni mo kọ́ ń kọ. Orin ni mo kọ́ ń kọ but age mi kéré ń gbà yẹn mo ti ń kọrin as at the age of 13 years. Mo ti ń kọrin so àwọn òbí mi wọn wá lọ́wọ́ sí wọn nítorí fújì ni mo ń kọ́ gbà yẹn ọ̀nà mọ̀ta ló ń kọ fújì nǹkan kan so gbà tí mo wá yá mo ní láti switch mo lọ train ball mo bẹ̀rẹ̀ sí máa gbá ball gbà tí mo bẹ̀rẹ̀ sí máa gbá ball bí kan náà fẹ́ travel lọ bíbá ilé ni a fẹ́ travel lọ́la káwọn òbí mi tó máa fọwọ́ sí kí ni mo tó wá fẹ́ ṣe ló wá sún mi dẹni tó wá padà wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà mi wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yẹn tí mò ń ṣe àwọn òbí mi wá gbà àwọn wá fọ́ sí tíátà àìmá fọ́ sí tíátà mọ́ kí nìkan tí mo lè ṣe iye orin tí mo yàn láàyò ẹ̀jẹ̀ kí n kọ́ mo tún lọ ń gbá bọ́ọ̀lù ọ́fà àti travel gan tún wá ẹni ẹ̀ lè yànda mi pé ẹ̀ mọ́ ibi tó ń mú mi lọ tíátà èmi máa ṣe o so ìmọ̀ tó mú mi sá kó lábẹ́ àwọn òbí mi nìyẹn so mo ti kó lábẹ́ àwọn òbí mi as at 1999 mo ti sá tí mi ò ti gbélé mọ́ 1999 mo ti kó lábẹ́ àwọn òbí mi tó gbogbo wọn mọ̀rẹ́ about mi kò sí fóònù kò síbi tó ń fẹ́ pè mí sí ṣáà máa lọ location káàkiri àdẹ̀ nílé so bàtà wa kóra wa jọmọta tí máa ń lọ location káàkiri àwa ọ̀rẹ́ ṣàbẹ̀ sí máa mọ́ra wa so ilé wọ́n mi ọ̀rẹ́ mi kan láwọn ń gbé ní Ànàpájà Oyèbísí close ní àdúgbò Sáúlà
wọ́n pe ẹni Bashiru. So yàrá kan ni wọ́n ń gbé ń bẹ̀. So àwọn ọmọ àǹtí àwọn ọmọ àbúrò náà wà ń bẹ̀. So a wá rí i pé yàrá yìí ò lè gba gbogbo wa. Wọ́n wá kọ́ skul kan sí ẹ̀gbẹ́ ilé ọ̀dọ̀, wọ́n fi plywood gbà. So inú skul yẹn la máa ń sùn. Tó bá ti di bí nǹkan bíi 10 lálẹ́ la máa ń gbójú wíńdò wọlé, la máa sùn ní skul yẹn. Tó bá ti di bí nǹkan bíi 5 nídàájí a máa ti jí bọ́ta, a máa tún gbójú wíńdò jáde, a máa jókòó sẹ́ńkùlé ilé yẹn. Gbogbo believe wọn ni pé inú ilé ni à ń sùn. Tá bá ti wá lọ location à ní sùn ní skul yẹn. So inú skul yẹn, if I'm not mistaken, a ṣe sùn ní skul yẹn for like 3 to 4 years. A sùn bẹ́ẹ̀. But I thank God for today pé gbogbo àwa tí a jọ sùn ní skul yẹn, gbogbo àbá ilé ni gbogbo Ọlọ́run ti dá lóhùn. Wọ́n ti bọ̀ dá lóhùn nígbà yẹn. Ẹ ṣe àlejò wa, ẹ kú ohun, ẹ kú bẹ́ẹ̀ ṣe ń gbé síra wọn tí kan ò jọ kan, à ń gbádùn yín, èmi náà sì mọ̀ pé ẹ̀yin náà ń gbádùn wa. Bí a ṣe ń tẹ̀síwájú, kí ni àwọn ìrírí mánigbàgbé tí ẹ ti ní nínú iṣẹ́ yìí tó jẹ́ pé yàtọ̀ sí ẹ ti sọ oríṣiríṣi náà nínú ibi tá a ti ẹ̀ dé, ẹ ti sọ àwọn tó jẹ́ pé tí n bá ti ẹ̀dán ti gan pé èèyàn ọmọkùnrin gbìyànjú, kí wọ́n làwọn ìrírí mánigbàgbé tó jẹ́ pé ọjọ́ báyìí mi ò lè gbàgbé tí báyìí ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí, ẹ fún wa lẹ́yọ̀ kan àbí méjì. Ìrírí mélòó gbàgbé tí mo lè sọ ní ṣókí, ó ṣẹlẹ̀ ní year 2002 tí ọ̀rẹ́ mi bí ọ̀gá mi ni, torí ti bẹ̀rẹ̀ ṣe tíátà ṣáájú mi. Òun ni ó ní location kan wà ní Òṣogbo ní 2002. Òun ló wá kó wa lọ. Ìgbà tó kó wa lọ, bàtà máa dé ìlú yẹn, adébẹ̀ lóru. Ọ̀kadà gbé wa gbọ́nú ìlú yẹn ṣe láfihàn. Àwọn ṣọ́ọ̀bù tó ti máa ń tajà, wọ́n máa ń nájà alẹ́, tó wá sílẹ̀ inú ibẹ̀ lásán mọ́jú. Àfàtìgbà yẹn wọ́n máa ń gbalé ní 100 naira lóṣù. Ní ọdún jẹ́ 1200. So màtílẹ̀ wa mọ́ àlọ́gbalé. Ìwọ̀nba tọ́wọ́ kọ́bọ̀ tó kù lọ́wọ́ wa la fi gbalé. Ìgbà tó máa di lọ́jọ́ kẹta, bọ́ọ̀rẹ̀ wa yẹn ṣe já wálẹ̀ s'Óṣogbo nìyẹn. Ṣe padà wá s'Ékòó nìyẹn. A lo odidi, kò sí oúnjẹ, kò sí ẹni tí a lẹ́ bí àlára. Tó bá ti wá di lálẹ́, a máa lọ sínú oko, a máa lọ ní oko lóko, a máa lọ gé ọ̀gẹ̀dẹ̀ wọn. A máa gbé wá nílé, a máa bò. Èyí tó bá pọ́n, òun la máa jẹ láàárọ̀. Tílẹ̀ bá ti mọ́, a máa lọ máa bá wọn tó yan gàrí, a máa bá wọn ṣeré, a máa gba gàrí lọ́wọ́ wọn, inú ilé láti máa mú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó máa ń rán wa ń ṣẹ́, tí change bá kù, tó bá ní change kan, a máa ní wọ́n ní ká padà wá gbà. Actor tó bá rán wa ń ṣẹ́ yẹn, tá bá ti rí pé ó ti fẹ́ ṣetán láti máa lọ, a máa sá lọ. Débi pé àfi kó gbàgbé change yẹn sí wa lọ́wọ́. Bá gbàgbé change yẹn sí wa lọ́wọ́, òun la máa fi rí owó, tá máa fi ṣe búre ọlọ́bọ̀rọ̀ lọ́dún yẹn lọ́hùn, tá máa fi jẹ. So aṣá wa ń kó títí a lo odidi ọdún kan bẹ̀. Olóògbé Síkírù tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Àkàngúdù, àwọn ni wọ́n ṣe fíìmù ní abúlé yẹn lọ́dún náà, wọ́n pè bẹ́ẹ̀ ní Òkèbodè. Even though láwọn fíìmù tèmi wọ́n ti wò polówó ẹ̀ tí mi ò tẹ̀ ẹ́ bá mọ̀ pé mo máa bá wọn wà nú ẹ̀ láyé mi, Ẹ̀yà Òkó wà nú ẹ̀, torí mo ti ń wo Ẹ̀yà Òkó, mi ò mọ̀ pé wọ́n ti yà. Dá pé promo ni wọ́n yà ìgbà yẹn wọ́n máa kọ́ ya promo tó wọ́n máa rò promo. But màtá dé location yẹn, wọ́n padà wá gbé shooting Ẹ̀yà Òkó yẹn wá bá wa. Ní location yẹn wọ́n ya Ẹ̀yà Òkó yẹn ní Ìsìnrá. Ìsìnrá yẹn náà ni Dágún ti máa ń sábà ya movie dáadáa, ibẹ̀ náà ti ya Bámgbóṣé, ibẹ̀ náà ti ya Màálù Dúdú. So mo láǹfààní láti bá wọn wọ nínú Ẹ̀yà Òkó yẹn. Màtọ́dún kan yẹn wá pé wọ́n wá fún olóògbé ní suspension pé wọn ò wá sí meeting. So Òkó ní láti stop. Àwọn ní everybody wá máa lọlé. Láti Òṣogbo, ó wá kú bá ṣe fẹ́ dẹ́kọ̀, kò sí kọ́bọ̀ lọ́wọ́ wa. Gbogbo gàrí tá a tọrọ, ó fẹ́ tó half bag of rice. Ọ̀gẹ̀dẹ̀ tá a ti kó sínú ilé, ó fẹ́ kún àpò rice kan. Àwọn àgbálùmọ̀, ìyẹn náà, àṣà kó gbogbo ẹ̀, ó di àpò méjì. Ààrẹ lówó mọ́tò, ààrẹ gbọ́dọ̀ kúrò ní ìlú yẹn torí gbogbo èèyàn ti ń lọ. Bá ṣe gbé ẹrù nìyẹn, la bá bẹ̀rẹ̀ sí máa fẹsẹ̀ rìn. Màtàdé bus stop, àbí onímọ́tò wọn gbé wa dé garage. Èkó, tàbá wọ mọ́tò Èkó. Báyìí wọ mọ́tò Èkó, wọ́n ṣàn gbé tí mo rìn sí ẹ̀rọ iye tó ń gbé kó lọ́dún yẹn náà lọ́hùn. Wọ́n ṣàn béèrè owó. A kó ẹrù sẹ́yìn bùtù. Èmi àtọ̀rẹ́ mi yẹn tó lápò ara wa. Mọ́tò ṣe wá ń lọ, ẹ̀mọ̀ pé àwọn kọ̀dọ́tọ̀ máa béèrè owó, kò dàbí ayé ìsìn tó yẹ pé kí mọ́tò tó gbéra, wọ́n ti ń gbowó. Sanwó kò tó rìn. So bí mọ́tò ṣe wá ń lọ, wọ́n ṣàn gbowó. Arákùnrin owó dà, mi ò dáhùn. Arákùnrin owó dà, mi ò dáhùn.
ẹni wọn àfọwọ́ tọ́ mi bẹ́ẹ̀ gbé owó mọ́tò ìyẹn táwọn bá mi sọ̀rọ̀ bí odi kò mọ̀ pé mi ò ń ṣodi nígbà tá à ní kọ́bọ̀ mo kò lé burúkú ní driver park wọ́n ti wá gbé wa sọ́nà express débi pé kò sí ilé kò sí nǹkan kan wọ́n kò páàkì ní yìí wọ́n ìjà abọ́lẹ̀ nìyẹn wọ́n já abọ́lẹ̀ wọ́n já ọgbẹ́ ẹrù abọ́lẹ̀ ẹni tó rò mọ́tò tún di ẹrù wọ́n ìjà abọ́lẹ̀ mọ́tò ṣe ń lọ nìyẹn ọ̀rẹ́ mi bá ní mi ò bá ti má ṣe bí odi àwọn Yorùbá help wà kí ní kan gbáhùn máa sàn wọ́n ní ọ̀gbẹ́ni sáà máa sọ̀rọ̀ mọ́tò yẹn ti lọ létà àpapọ̀ ìpé mọ́tò yẹn ti mú rìfásì bọ̀ ni bí mọ́tò yẹn ṣe wá gbé wa nìyẹn bàtán wá gbé wa nínú àwọn èèyàn tó wà ní mọ́tò yẹn ní kọ̀ọ̀nà bá ẹbẹ́bẹ́bẹ́ ẹdúpẹ́ lọ́wọ́ ẹ̀ eléyìí ó sanwó mọ́tò yín ọ̀rẹ́ mi yẹn ò sọ̀rọ̀ ń tiẹ̀ ṣódi wá láwọn méjì ni bàtí mọ́tò dé Òṣòdì wọ́n fẹ́ mọ̀ bóyá odi ni wá lóòótọ́ àti kọ̀ǹdọ́tọ̀ ń ṣọ́ wa àtútù gbé ẹrù yẹn gbà wọn kò yapo mi ò mórí pé mo ní 10 naira lọ́dún yẹn náà lọ́hùn aláìsọ ọ̀tà tí mo pè báyìí àìsọ ọ̀tà báyìí tí mo pè báyìí lásán kọ̀ǹdọ́tọ̀ náà bù mí so lẹ́yìn òun báyìí ni ìwọ ayé ẹ̀ máa tábílẹ̀ nìyẹn ṣé gbé òkè ń ṣó dí kí ni kan máa dáná sọ aṣàbẹ̀sí máa bẹ̀bẹ̀ aṣàbẹ̀sí máa ṣàlàyé pé oní tíátà ni wà á lọ bíríkọ̀ so mọ́tò lọ́wọ́ nǹkan wọn ìfi wálẹ̀ nìyẹn kí n má fọ̀rọ̀ gùn ẹrù yẹn a fi orí ìrù láti Òṣòdì dé Ìyànà Pàjá ni pẹ̀lú ẹsẹ̀ nígbà táwọn èèyàn rí wa wọ́n pariwo yé Olúwo ṣé o Olúwo ṣé o Olúwo ṣé o so ó jẹ́ nǹkan tí mi ò gbàgbé láyé. ìrírí ńlá ni Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ síwájú sí i ní gbogbo ìrìn àjò yìí àlejò ǹjẹ́ ẹ ti ṣe àwọn sinimá kankan tó jẹ́ tọ̀dọ̀ yín pé ẹ̀yin lẹ gbé jáde fúnra yín ṣé ẹ lè dárúkọ díẹ̀ fún wa nínú. mo ti ṣe sinimá at least sinimá tí mo kọ́ ṣe ní ayé mi mo yà ní year 2003 mo yà first film mi láti gba àṣàbẹ̀ sí máa rọ́fẹ̀ mọ́ra wọn àtọmọkùnrin náà aláṣàfẹ́ dìde bá mu fún mákẹ́tà a máa bẹ̀rẹ̀ pé kó má fún wa lówó kán fi kó fíìmù fún wa àgbà fíìmù là ń bọ́ sí gbòòrò àbẹ́ẹ̀ sí ni máa kiri ẹ̀ àlè ti rí owó láti tún máa fi ṣe mí so bàbá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ aṣáà ṣe títí débi pé adẹ́n tó ní production bíi 2 mẹ́ta so bàtà wà pé báyẹn ya lóló budget yẹn kò ẹ̀pù oúnjẹ kan rí pà ń ṣe fíìmù but kò jẹ́ ká wà stand out so àwọn èèyàn rí pé eré là ń ṣe so ìgbà tí mo wá pinnu láti ṣe èyí tó jẹ́ ńlá mo wá mú owó bíi 4 sí 5 mo papọ̀ mo wá fi plan ní odidi ńlá kan àwọn ni mo pe àkọlé ẹ̀ ní Alájí Ọ̀tá so gbogbo tí mo fi ya fíìmù yẹn ṣe wọ̀ bí almost wọ̀ bí 1.3 so bàtà rẹ̀ máa gbé jáde unfortunately iṣẹ́ yìí ò lọ àmọ́ kó tó fà á tí ò ṣe lọ débi pé lórí múvì yẹn channel tí wọ́n fi sí bàtà máa tó máa fún wa lówó ní ẹ̀yìn oṣù bíi 2 owó tá gbọ̀ ju bíi 153,000 lọ lórí fíìmù 1.3 million so látìgbà yẹn mi ò ti sí agbára kankan fún mi láti rí owó tùjọ láti fi ṣe fíìmù mímọ́ torí mi ò rí olùrànlọ́wọ́ gbogbo bí mo délé ní ọlá ìgbìyànjú mi ni mo fi débẹ̀ ẹnìkan kó fíìmù fún mi rí fíìmù ni mo kiri ni mo ti owó ẹ̀jọ̀ so àgbà tí mi ò ti wá rí èrè tí mi ò ti rójú owó tí mo fi 1.3 million ṣe fíìmù tí mo fi pa 153,000 so kí ni ìyẹn fẹ́ ṣe owó yẹn padà bọ́ sí nínú ni so látìgbà yẹn ni mi ò ti ní production kankan ní ọwọ́ mọ́ but story wa. Ọlọ́run á gbé olùrànlọ́wọ́ dìde níbi tẹ́ ìlérò àti ibi tẹ́ ìlérò. Èwo wá ní nínú àwọn sinimá tẹ́ ti ṣe tẹ́ ti bá wọn kópa àbí ilé tẹ́ ti ṣe tó sọ yín di ìlú mọ̀ọ́ká táwọn èèyàn mọ̀ pé lágbájá ló ń lọ lágbájá ló ń lọ èwo nínú wọn. Story tí mo lè sọ pé ó introduce mi àkọlé ẹ̀ ní ọ̀dẹ́bìnrin ni so mo yà ní year 2007 olóògbé Murphy Afọlábí wà mẹ́ àwọn star pọ̀ mẹ́ Ọláwẹ̀ ló ta láyé Ìdúmọ̀tà gbà yẹn so fíìmù ẹni nítorí wọn gbà ẹni onífíìmù ni so gradually mà tó dé pé mo ṣalábàápàdé ọ̀gá mi King of New Generation Austin Emmanuel so àwọn náà rí pé ògo lẹ́nu yìí talented person ni so àwọn náà mú mi mọ́ra gbogbo àwọn iṣẹ́ tó bá ń yà ń gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pay èmi àtọ̀rẹ́ mi wọ́n bẹ̀rẹ̀ sí máa pay àwọn papọ̀ so látara iṣẹ́ wọn in short
mo fi lè sọ pé mo tún bọ́ sí timeline látara iṣẹ́ Austin Emmanuel mo fi lè sọ pé mo tún bọ́ sí timeline torí level tí iṣẹ́ Austin Emmanuel máa fi ń tà ojú tí gbogbo ẹlòmíì ló ń gbà yẹn gbogbo èèyàn ló fẹ́ wo fíìmù Austin Emmanuel kò sẹ́ni bọ́ tí Austin Emmanuel bá lọ sí fíìmù gbà yẹn táyé ò ní rí ṣá so Austin Emmanuel náà pẹ̀lú ẹni tó yẹ kí ayé tún rí mi dáadáa kó tó wá kan bẹ̀rẹ̀ wá sí ìwádìí yanjú. ẹ ṣe ẹ kú oorun ní gbólóhùn kan àbí méjì mo kàn fẹ́ kí ẹ bá wọn dá àwọn aráalé tán wò ẹ bá wọn dá wọn lára yá nínú àwọn gbólóhùn tí àwọn èèyàn sábà máa ń láì pé tẹ́ bá sọ nínú fíìmù wọn máa ń ẹmọ kálukú ló ní bó ṣe ń dá àwọn fáǹsì ẹ lára yá sí ẹ jẹ́ ká mọ̀ pé kẹrin má jẹrẹ ló wà lórí ìjókòó. Kò sí wọn táwọn olólùfẹ́ mi nílé tí wọ́n máa ń fẹ́ràn jù tí èmi náà dẹ̀ kí n fẹ́ disappoint wọn tẹ́ pé tó máa pè mí tẹ́ tí máa gbọ́ tẹ́lómi bá ti máa sọ́bà ẹlòmí ẹlòmí máa dídì pé kí n tẹ̀ wá nǹkan ìkọ́ máa sọ lójú mà ní tí máa ti wà lójú screen ni inspiration yẹn máa ń wà screen ló pọ̀ wájú rẹ̀ so tí máa ní èmi fámi àákẹ́mi pa ìgbà tí èmi fámi kẹ́mi pé gbèjé ìgbà mi ti máa ní àwa 12 èèyàn 12 máa ní rọ́ àwa 12 lèmi fámi kẹ́mi sọ àbí máa pé èmi fámi so àwọn nǹkan yẹn jẹ́ nǹkan tó táwọn olóòfin bá ti gbọ́ tó bá ti sọ́nù níbi àwa 12 yẹn pé àwa 12 ló wà lórí ìdúró èèyàn 2 ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn 2 ló jẹ́ 12 bẹ́ẹ̀ ni torí láà ni àbúrò máa fi ń parí nǹkan. ẹ ṣe ẹ kú òun látàárọ̀ ẹ sì kú dìde lágbára Ọlọ́run gbogbo ibi tí ó ń wò yín lọ́kàn láti dé ní dáadáa Elédùà àgbẹ̀yìn débẹ̀ kọjá bẹ̀ àwọn tó ti wá Ghana Ọlọ́run ò ní jẹ́ kan já wálẹ̀ gbogbo ọ̀la ó rí dáadáa sí nínú iṣẹ́ àgbà wọn ṣe lásán. mo wá fẹ́ ìbéèrè kan lọ́wọ́ yín ojú wo lẹ fi wo Nollywood movies àti YouTube tó jẹ́ pé òun ni gbogbo wa tún sáré lé lórí nísìn ojú wo lẹ fi ń wò pé bolo lè dé ní ọdún 10 síbi tá a wà yìí. Gẹ́gẹ́ bí view tèmi industry ò lè kú láéláé àmọ̀ràn mi fún gbogbo èèyàn bóyá tó ti wà ń di industry àbí tó ṣe máa padà darapọ̀ mọ́ industry ní ọjọ́ ọ̀la òun ni pé ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ṣẹ̀dẹ̀ rí iṣẹ́ film industry iṣẹ́ gidi ni ò kì í ṣeré o iṣẹ́ gidi ni kì í ṣeré so má lè jẹ́ kí oríire èèyàn kan kó fa depression fún ẹ bóyá kó ro ẹ pé ọjọ́ ìlú náà máa tó ṣe nǹkan tó máa dájú ilé ìbáyìí lọ torí àìmọye àwọn fíìmù kan tá ti wò ńgbà kan tó làmìlaka tẹ́pà rò pé lẹ́yìn fíìmù kò sí fíìmù mímọ̀ táwọn olómìnira tó padà ronú nǹkan tó tún dájú fíìmù yẹn lọ so ìwọ́n tó lè wà mú tí nǹkan yẹn lè wà máa rí bẹ́ẹ̀ definitely ìwọ tí o ti produce fíìmù lẹ́nu má rò rẹ pé o lè ṣe fíìmù tó máa defeat fíìmù àwọn tí wọ́n tó ń rí lẹ́nu tó ń pọ́n lé lọ fíìmù àwọn kan ló ń tà lánàá tí ó tà mọ́ lẹ́nu ìjẹ́ gbogbo àwọn kù torí wípé bí ayé ṣe ń yí bẹ́ẹ̀ nígbà yín so lórí ọ̀rọ̀ industry ṣì ń lọ síbi tó dáa débi pé owó tí a tún fi ń lọ àwa ń sìn á tún máa di ×5 ẹ̀ tó bá tó stage kan torí pé iṣẹ́ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí púpọ̀ jù ni so lórí ọ̀rọ̀ ti YouTube tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé gbogbo ẹgbẹ́ ṣe mọ̀ wípé ilé ayé gangan fún aláàrẹ̀ everyday ni upgrading day so tí bàbá ti wá ń yí ẹni tó bá ti bá gbà yìí onítọ̀hún ẹ̀ máa bá gbà lọ ni so lọ́rọ̀ YouTube táwọn sọ yìí tó bá yá nǹkan tó ń ṣe tó ń fọ́nì fáwọn èèyàn tó bá yá ẹlòmíì kan máa overcross ẹ báyìí àtúnṣe nǹkan tó ti fọ́nì ju tiẹ̀ lọ so but kò máa ní believe pé nǹkan tó ń ṣe lè níyì o àsìkò tí wọ́n rí ẹ̀ yìí o tó bá di lọ́la ẹlòmíì ń bọ̀ wá sígbẹ̀ yẹn tó máa rí ẹjù ẹ lọ so lọ́rọ̀ tẹ́nìyàn bá débẹ̀ tó máa ti rẹ́ ni ẹjù ẹ lọ kò ní jẹ́ problem fún ẹ but tó bá ti wò pé èmi nìkan ni mo wà ń bẹ̀ o èmi nìkan ni mo ṣe kíní kan àwọn lè rọ́ mi lọ́jọ́ tó bá di pọ́n bá dé tán máa rọ ẹ ọjọ́ ìrìn ìrònú máa ń dé tí kò ní bá dẹ̀ ti dé á fa ìsàn sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lára á máa mú ẹlòmíì kó máa sá eré àsàpàjúdé so YouTube kò lè fọ́ àfi tí ànádá technology mi bá tún dé ẹ bá wo ń gbà kan bá ṣe fíìmù àmọ́ ẹgbẹ́ fún àwọn mákẹ́tà ìgbà tó yá tí YouTube dé tó máa sọ fún rèmi pé ní ṣiṣẹ́ fún mákẹ́tà mọ̀ má jiyàn tẹ́ẹ̀mà tí YouTube kọ́kọ́ dé èmi ò kọ́kọ́ accept YouTube tó tá bá ti tajẹ́ fún mákẹ́tà àti mọ̀ nípa máa gbówó wa iṣẹ́ dẹ̀ máa rìn lọ síbi tó yẹ kó rìn but tó bá mú iṣẹ́ lọ sí YouTube tí YouTube wọ́n bá promote iṣẹ́ wa ok èèyàn mélòó la ní tó fẹ́ bá repost fíìmù tó bá dẹ̀ ti bá repost fíìmù tí fíìmù bá ti lọ gbèsè dé nìyẹn
ẹ wo movie mi tí mo sọ tó bá gbọ́ mo kéèyàn bá mi repost movie yẹn tó support mi kódà kọ́ má tiẹ̀ bá mi kọ́kọ́ bá mi repost ẹ̀ lásán ó possible kó go viral jù bẹ́ẹ̀ yẹn lọ but tẹ́lẹ̀ ọba àti ìdèbí tó ń lọ so YouTube ó tún máa dà jù báyìí lọ so àwa ní ká kọ try láti máa ṣe nǹkan tó dáa tá a bá ti ń ṣe nǹkan tó dáa bàbá. ẹ ṣé ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni ìyẹn ò ṣe ìbéèrè tó pọ̀ rẹpẹtẹ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ní àsìkò tá a wà yìí àti síwájú sí kí ni ohun tí ẹ̀yin pò papọ̀ lọ́wọ́ tí ẹ fẹ́ tún fi dá àwọn olólùfẹ́ yín lára yá ká máa retí. ẹ̀yin ṣe rẹ̀ tí nǹkan tí mo ní story kan tí mo fẹ́ yà so story yẹn dẹ̀ ti wà lọ́wọ́ mi sàn láti bí 3 years ago story yẹn ti wà lọ́wọ́ mi tẹ́gbẹ́ tí n bá ti gbé mo máa ń gbé jùlẹ̀ torí mi ò lágbára owó àti fi ṣe kódà àwọn gan lẹ́ẹ̀kí kọ́kọ́ yà kí tó yà Àlàjí Ọ̀tà yẹn so màá tí mo lẹ́ kó tó wà lọ́wọ́ mi Àlàjí Ọ̀tà yẹn ló ká ni mo ṣe ràn ní so story tí mo fẹ́ yà wà tó dẹ̀ jẹ́ story tó fine tẹ́gbẹ́ táwọn ayé bá dẹ̀ rí torí táwọn yẹn bá wo movie mi gbà mí ọ̀lẹ́ pé ọ̀bọ̀ ẹ̀dẹ̀ máa ń ní story o but kò tó pé kò rówó fi yà dáadáa so nígbà tí yóò bá rónà lọ́wọ́ ẹni tó kó 1 million fún kó lọ fi ṣe fíìmù àti ẹni tó kó 4 million fún ṣọ́nà pé wọ́n lè yà kankan náà torí àwọn tí owó wọn high lè ẹni tó gba 1 million máa kó sí fíìmù so báwo kú bá dẹ̀ ṣe mọ ní tẹ́ ẹ̀ ṣe rí but ẹni tó kó 4 million fún àrùn nínú múfì mi mo gbọ́dọ̀ gbé Saheed Òṣùpá nínú múfì mo gbọ́dọ̀ gbé Lágbájá láwọn tó máa lè jẹ́ kí iṣẹ́ tà kí ṣe pé àwọn tí à ń pè yẹn náà kí ṣe pé bóyá wọn lè interpret role yẹn o but torí pọ́pù level tí àwọn ayé tó fi nífẹ̀ẹ́ wọn a máa ń nífẹ̀ẹ́ ara jù ara lọ so àwọn tó bá dẹ̀ ti ń nífẹ̀ẹ́ bàbá ṣe ń lò wọ́n sí fíìmù ẹ máa wò ní gbogbo bí ọdún bíi 3 sẹ́yìn àwọn kan wà tó yẹ pé tó máa ṣe comedy báyìí tẹ́ bá fi sí YouTube báyìí ó máa lọ tẹ́ pé báyìí ń sìn àwọn olùmí ti to take position àwọn ìlàyé tó fẹ́ rí so tí n bá rí owó mo ní sinimá tí mo máa ṣe but báyìí kò tí ì sọ olóòmù láti but mo ní story tó wà pa tẹ́ pé tí n bá rí owó tí n bá ṣe àwọn èèyàn máa pé nǹkan ẹ̀ má jẹ respect. ẹ ṣé ọ̀gá wa bàbá wa ní àsìkò tá a wà yìí mo fẹ́ kẹ́ bá mi fún àwọn akẹgbẹ́ yín pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní àmọ̀ràn níwọ̀nba. àmọ́ tí mo fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ ni pé ẹ má yẹ ká sáré mọ́tò ká kọlù kẹ̀kẹ́. ó ti rí jẹ́rìí mu àwẹ̀ kí ló fẹ́ ó tún lálàáfíà jọ̀wọ́ kí ló ń wá kò yé wá ohun tí ò sọnù wá nílò wa tọ́ bá alẹ́ nìkan ju ẹ̀ ló jà àwọn ẹnìkan lọ ṣẹ́rí ilé ayé yìí ẹ̀dá tí ó bẹ gbogbo ṣẹ́ta bá ti ń ṣe ilé ayé yìí tí àbá ti fi tọ́lọ́run ṣáájú òfo ni àwọn ẹ̀dá kan wà tọ́lọ́run bá dá tó jẹ́ wípé bí ṣin ò bá là ọmọ ní àlà ni wọ́n tó jẹ́ wípé àwọn ọlọ́mọ jìyà sẹ́yìn wọn wà ní kú o ọmọ wọn ló máa padà wá jọ rẹ̀ ọmọ wọn ló máa padà wá sọ wọ́n déyàn mọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ayé tí mo wáyì mo gbúdọ̀ là mo gbúdọ̀ ṣe gbá mo gbúdọ̀ ṣàwọ̀ eré yẹn ni wọ́n sa títí tí wọ́n fi kó sọ́wọ́ ẹ̀mẹ́ka sáré kọjá kádàrà ẹ̀ka dúró tọ́lọ́run táwọn èèyàn máa ń fẹ́ràn láti máa gbórin Àlájì yẹn dáadáa lóní lẹ́yìn kádúró tòlúwa Nàìjíríà limited kádúró tòlúwa káyé máa ṣàbòsí ká kádúró tòlúwa káyà àgbà fọ́lọ́run torí ìgbà fọ́lọ́run ṣóhun gangan nìsinmi ẹ̀dá tó bá ti gbà fọ́lọ́run láyé yìí tó dẹ̀ ti ní tẹríba tó dẹ̀ jọrọ ẹ̀ lójú tíṣẹ́ yìí dẹ̀ ti yé bó pẹ́ bóyá lọ́jọ́ kan Ọlọ́run ṣíwèé ìrántí kan so ẹ má yẹ ká sáré pé ọ̀rẹ́ mi ti blow gbogbo ọ̀nà tó bá gbà èmi náà fẹ́ fi blow àbí ọ̀rẹ́ mi ti ń gun mọ́tò gbogbo ọ̀nà tó bá gbà èmi náà fẹ́ fi gun mọ́tò ó léwu. ẹ ṣe àlejò wa a nígbàgbọ́ pé tàbá tún pè yín gbà mí ẹ fìtìfẹ́tìfẹ́ tayọ̀tayọ̀ dá wa lóhùn. ẹ̀yin la máa wá bá àwa lè máa rí torí àwọn olólùfẹ́ wa bí ò sáwọn kò sẹ́yìn yóò dé sáwà náà àwọn ló ń jẹ́ kóòdù táwọn náà ṣe kí ni àfi fàkọ sí. tó ká tó máa lọ bàbá wa mo fẹ́ kẹ́ bá wa sọ fáwọn aráalé pé ká máa bá a wo ìkànnì yìí pàápàá ètò wa jẹ́ ká mọ̀ ẹ́. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ kẹ́ ẹ má jẹ lẹ́yìn tí ló tó kó èmi fáwọn akẹ́mi pàpà tí mo fáwọn akẹ́mi pé gbòjì mo fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀ olólùfẹ́ mi gẹ́gẹ́ bá ṣe máa sọ pé wẹ̀lẹ̀lẹ̀ fi ṣe ẹlẹ́mìn wẹ̀lẹ̀lẹ̀ fi ṣe ẹlẹ́mìn wẹ́nà ìzọ̀wẹ́ iná dé o mẹ́sọ̀ iná wẹ́yìn ní dẹ̀wà ṣọ̀ kí lè ṣọ̀ lórí ètò jẹ́kọ́mọ̀ ẹ̀ òun la wà yìí o lágbára Ọlọ́run ọba ó tẹ fi ń ra dátà tẹ fi ń subscribe tẹ fi ń wo ètò yìí lágbára Ọlọ́run ọba àbùdí ntolókò àbùdí ntolọ́sà bẹ́ẹ̀ ni òkè òkè ló wá fún nígbè òkè òkè lè máa rí ẹni sunkún ọmọ o ẹni sunkún aya ẹ̀yin student náà ẹ máa mọ̀ wéyìn o ẹni gbégun iléegun ó dàbọ̀. ẹ ṣe
ní ìdágbára Ọlọ́run. Ẹ ṣé o bàbá bá a pè é ẹ jẹ́ wa ní ìhò. À ń lọ lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ a ó tún máa pàdé. Ire o.